Ọmọ ìyá, ṣé òbí ní pé mo dá ẹ dúró? Ìjọ mẹ́ta. Ìjọ kan pẹ̀lú, mo ń sáré ṣàwọn iṣẹ́ kan lókè ni. Tó a bá tún ti jáde báyìí, ó dalẹ̀. Mo fi ń sáré palẹ̀ gbogbo tó yẹ kí n pamọ́. Ṣé ṣáà ń sinmi dáadáa? Mo ń sinmi dáadáa. Ó ṣe gan, mo dúpẹ́. Aṣọ wẹ́ẹ̀dì ló mọ yẹn rí o. Aṣọ yìí máa fáyín o. Èló wà nílé ìbàdí báyìí? Ọ̀fẹ́ ló ní pé kí n gbé fún yín. Àǹtí mi, mo dẹ̀ mọ̀ pé ẹ lọ anywhere ní next month. Presence yín nìkan lọmọ yẹn need. Ẹ jẹ́ ká lọ pọ́nlé. Mo jẹ́rìí ẹ̀. Mo ti gbọ́. Ṣebí next month ni? Next month. Ẹ àjọ máa débẹ̀ ni. Ọlọ́run ṣọ́ wa. Ṣó tán? Èyí tí mo ti ẹ̀ bá yín lé, ó fi hàn wípé ẹ̀ ń sinmi dáadáa. Ẹ rọra máa lora yín lòkulò, wàhálà ń pààyàn. Ó yẹ kí ọ̀nà mọ̀ pé mo ti ń sinmi báyìí. Èmi náà fẹ́ kú báyìí. Ọ̀rọ̀ agbó tí mo lè ṣe sọ pé mo fẹ́ máa lọ sọ́jà. Mo ń sinmi. Ọlọ́run aṣọ wa jùgbà náà lọ. Ẹ̀ á péjú ṣe lágbára Ọlọ́run á tiẹ̀ wá. Kó tiẹ̀ gbáṣọ yẹn ránṣẹ́ lọ́fẹ̀ẹ́ bá àwọn ń bọ̀. Ọlọ́run á bá wa ṣe. Sí nǹkan tá a bá fẹ́ ran ara wa náà ṣe, a ò kú ní jẹ́. A máa ṣàǹfààní fún ara wa. Ṣé kán bẹ wá nǹkan kẹ́mi tó máa jáde lọ? Mi ò máa jẹ́ mọ́. Ibi ìwọ́jú kò sí, mo rò pé wà nù yàrá ní fíìmù. Àǹtí ẹ̀yin ò tí ì ṣetán látẹ̀kùn. Ọlọ́wọ́ ṣíbí. Kí wá lẹ́yìn ṣètò tó yẹn? Ṣé ẹ gbàgbé pé àǹfààní sí school library? Àmọ́ kí ló wá ṣẹlẹ̀? Ìgbà wo náà lẹ dé ná? Just 2 weeks lẹ́tí lò náà. Irú school wo ni school ti yín yẹn? Ní ìwé náà máa ṣọ́ yín o. Àmín. Mọ́mì, ẹ ti yan sáré miss wà nìyẹn ni. What if tá bá travel? Àbí tá bá tiẹ̀ lọ fún 1 year mandatory youth service, báwo lẹ fẹ́ cope? Meanwhile, Oyin fẹ́ lọ ṣe clearance fún project ẹ̀ and èmi mo fẹ́ lọ ṣe clearance fún youth service mi. Bùdá mi yín má tiẹ̀ dá mọ́ mi lóhùn. Tí n bá parí service, ṣé ẹ mọ̀ pé màmá rẹ̀ àbí ẹ̀rọ bí alẹ́ yín ni máa jú sí? Mo ń lọlé ọkọ mi. Ó ní problem. Anyway, kò sígbà tẹ́ sọ pé ẹ ṣe tán tí mi ò ṣe. Tó bá ti yégún, ó ti yọrẹ. Anytime tẹ́ bá ti ready, màá ṣe transfer sí account ẹ̀yin méjèèjì fún yín. Kò sí problem. Very darling. Mọ́mí. Daughter. Mo fẹ́ notice nǹkan fún yín. Mọ́mí, owó tẹ́ fẹ́ fún wa yẹn, mo máa need yín láti top up todo mi. Ṣé mo gbóbìnrin ni mí? Kí n tó ní máa ra cosmetics, máa ra pad, máa ṣe irun, skincare and all that. So I can't really say about my brother, but for me, I need top up. Ṣá àwọn ọkùnrin la wáyé yà. Ẹ wo, bá ti ẹ̀dá lóhùn jàre. Ẹ ní wáyé yà lágbára Ọlọ́run ẹ̀yin méjèèjì. Màá definitely fi kún owó ẹ̀yin méjèèjì. Ṣó tán? Mọ́mí, tèmi máa jẹ́ extra extras, our baby of the house. Akíkà, my baby, my baby. Mo ṣe máa gbà lọ sọ́rọ̀ yìí. Ibo, Màjàbí Àmìlà. Mo ní kó o wá sí ọ́fíìsì mi kó o wá kó àwọn ìwé tó máa tà fáwọn stúdẹ̀ǹtì ó wá ẹ fẹ́ẹ̀lì o máa fẹ́ẹ̀lì gbogbo yín pátápátá o. ọ̀dà. ọ̀gá kò rí bẹ́ẹ̀. dádì o ti dé ọ́fíìsì sá mo rò pé yẹn dà o láago mélòó. gbogbo wájú mi jáde ń rárun òsì. ẹ wò sá ṣe rí àwọn ilé ìtẹ̀sẹ̀ kó fún mi ó sì wà pẹ̀lú mi sá. ó sì kú bí 5. ó kú 5. nígbà tó wá kú 5 kí ló tó wà kó sí kí ló tó wà kó sí. mo ń wò pé tá bá tà yẹn tán ni sá. tó bá tà tán ọ̀dà kò sí wàhálà Ọlọ́run á ṣàánú ẹ ẹ fẹ́ fẹ́ẹ̀lì gbogbo tàdílé wọ́n ẹ má bọ̀ wá ń gbà yìí akílẹ̀ fẹ́ sọ skul ìdá torí Ọlọ́run báwo lè ṣe wọnú ọgbà báyìí ẹ pẹ̀lẹ́ sífìlà orí ẹ gbà mí eléyìí ń jó lẹ́yìn ìfẹ́ lánìí security ẹ̀jẹ̀ wọnú ọgbà yìí eléyìí ṣe wọ aṣọ ìwá kí ló ṣe wọ aṣọ ìwọnú ọgbà yìí tẹ́ẹ̀dẹ̀ mọ̀. sir mo wà very sure kò gba géètì wọnú ọgbà yìí sir inú kó fo fẹ́ǹsì wọnú ọgbà àbí kó ti pààrọ̀ aṣọ bí mo ṣe ń wò yìí kò lè dírẹ́sì wọnú ilé bí eléyìí sir. so ọ̀nà irú lọ gbà wọnú ọgbà yìí àbí gbogbo subject pátá ló máa fail ó mì wípé gbogbo exam tó ṣe yẹn èrú ló fi ń ṣe ó máa fail get out mi ìfẹ́ dé wájú mi ẹ bá lọ
ẹ̀gbọ́n kan kí ni bẹ́ẹ̀ lọ school jà àwọn ọmọ ẹ̀ máa fail ẹ̀yin náà kẹ́ ẹ máa sọ mútuárì gan táwọn òkú wa ọ̀sán ju school tẹ́ ń gbé wíwá yìí lọ tẹ́ ẹ mọ̀ bó ṣe wọ́n ní kì í sẹ́nu géètì ládàra dá òsì kí ni wọ́n á kó uniform fún security gan fún ọmọ àjòkó kalẹ̀ mẹ́ẹ̀ ọmọ sọ fún wọn mọ̀ bẹ́ẹ̀ nu géètì ló gbà wọlé. manager ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú ṣẹ́rí truck yẹn ó wà faulty in fact ilé mẹkáníìkì ló wà if not so àbá ti deliver ọjà yín àmọ́ kété tí second truck mi bá ti dé báyìí ọjà yín là máa ń kọ́ lóòótọ́ máa ń deliver fún yín. no problem àwa náà mọ̀ pé ìṣèyàn bẹ́ẹ̀ but ó bẹ́tà bẹ́ẹ̀ ti ṣe sẹ́ǹdẹ̀ because àwọn Africa Vision Glamour wọ́n fẹ́ wá ṣe audition ní ọ̀lọ́dọ̀ wa so a tún ti need àwọn ọjà díẹ̀díẹ̀ tá a fẹ́ fi kún ti tẹ́lẹ̀ tá a order so dẹ̀ máa kúkú kó gbogbo ẹ̀ wá at once by. ṣẹ̀rí báyìí sìn tọ́lọ́ bá ń ṣe orí ń gbà mí a máa sọ pé ibi ló ń ṣe so ẹ má worry ọjà ìlànà máa kọ́ wá deliver tí mọ́tò yẹn bá ti dé. a máa fọkàn sí. all right sir thank you sir ẹ ṣé God bless you. kí ló dé náà ó ṣe jẹ́ pé tó bá ti kan tán tiẹ̀ láti dáná báyìí bí kò máa fi bí pa wá ní ká máa jẹun lágbo kéékèèké sábà jẹun wọn àjẹun tún kí ló dé ìmánú fàgì. but ẹ̀yin girls by now ó yẹ kí ọ̀rọ̀ mi ti yé yín that I don't like anything called kitchen. The smell that comes from the kitchen, the heat, oh my irritate. Shush it. Can you even listen to yourself? The heat that comes from the kitchen irritates me. Ṣùgbọ́n o lè jẹ oúnjẹ tán ṣe láti kitchen, right? Oh. Just imagine. Ìwọ ló jẹ́ pé tó bá ṣe oúnjẹ náà tán, o máa sọ pé ẹ̀yàn yẹn ò tó, kò wá spicy enough, ẹ̀yàn máa fi onions púpọ̀ sí. You know I don't like this kind of onion. Ṣùgbọ́n o lè jẹ oúnjẹ tán ṣe láti kitchen náà bí obìnrin dẹ̀ ni ẹ́. O fẹ́ fọ́kọ. Ó ti yé mi. Ẹ má worry. Tó bá ti tó time tí máa settle down ọkọ tó ní understanding ni máa fẹ́ tó máa fẹ́ mi finally àìmọye married women tí wọn ò oúnjẹ sè that does not change anything about the love their husband has for them so my husband will cook. Oh my ó tiẹ̀ ti ń tọ̀ ẹ̀ wo èmi ṣe wà èmi ti ẹ̀rẹ́ ètì ẹ̀ but honestly speaking ebi ò pa mi kan tí mo tún ń wò ní Instagram yìí ò help mi mo kàn ń rí oúnjẹ oríṣiríṣi. I'm actually very hungry. Now since tó mo ti lè dáná ṣé wọ́n máa lọ sí oúnjẹ fún wa. wo bí mo ṣe wà yìí mi ò ní stamina. ṣé nígbà tí mo dẹ̀ lè dáná tó mo ní stamina ṣé wàá dẹ̀ fún wa lówó kára lọ jẹun ní tree tó bá ṣáà lè ṣe oúnjẹ ní kitchen ṣáà lè gbé wa lọ sí kitchen tá a ti máa lọ jẹun. so owó lẹ fẹ́ set àwọn ebìnà máa fún yín kẹjẹ sórí ibi dédé. ebìnà ta ni ebìnà. Sister ṣé ẹ̀yin ò kí ń bá ẹ̀gbọ́n yín sọ̀rọ̀ ni stress tí wọ́n go through yẹn ti pọ̀ jù ilé ayé ò le tó bẹ́ẹ̀ náà iṣẹ́ ni kéèyàn ṣe kéèyàn rẹ́ mi lò ó ẹjọ́ wọn bá mi bá wọn sọ̀rọ̀ kan take it easy wàhálà kan ṣe ti pọ̀ jù ó yẹ yín. ẹ wo ẹ ṣe dókítà mo wí àǹtí mi ò kí ń gbọ́rọ̀ àjàlá travel ni wọ́n àwọn ní nígbà àwọn ní láwo kí ló dé lóòótọ́ náà gbogbo ara mọ̀ pé àwọn nìkan ni wọ́n ń ṣe wàhálà lórí ọmọ wọn ó yé wa but kí wọ́n rọra mo ti bá wọn sọ̀rọ̀ several times wọn ò ní gbọ́ kọ́ lọ́ọ́ ṣàṣàánú mi lórí wọn ni. so ẹ jọ ẹ mọ́nítọ̀ wọn dáadáa then ogun tá a kọ́ fún wọn kẹ́ make sure pé ẹ mọ́nítọ̀ wọn déédéé wọ́n ń lò ní gẹ́gẹ́ bá a ṣe kọ́ fún wọn ẹ jọ ń tó yọ lọ́wọ́ ọlọ́run máa fún yín ṣe. àmì ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé dókítà ọlọ́run ò ní fẹ̀yìn náà sílẹ̀ màá tún máa gbìyànjú torí mi ò lẹ́lòmíì èmi àti wọn náà ni God bless you. ẹ jọ ṣé kò ní lójú sí mi. Why not ẹ kọ bàbá ẹ kẹ ẹ thank you God bless you. You are welcome. Yeah, next who is there. ọ̀rẹ́ a lè máa bára ẹni rìn ká má tọrọ bára ẹni sọ sórí pé bí mo ṣe ń sẹ́ndì mẹ́sẹ̀gì ni mo fẹ́ ojú kan mo fi ń wú ẹ̀ ó ti mùgò kínní ìkejì ìkẹta ìkẹrin gan ló ti fẹ́ mú tán yìí wá ṣé wọ́n ṣèpè ọtí fún ẹ ni ṣé o kì í ronú rárá ni. ọ̀rẹ́ mi sórí ìgbà ara là ń búra èèyàn kan kí n bá wọn bú Ṣàngó lẹ́rùn níta bá dẹ̀ jẹ báyìí ó lẹ́yìn máa gbé fò èmi àjáyé orí mi ọmọ jayéjayé ni mí máa ṣe fàájì mi torí mi ò mọ́lá mo ti ṣe fàájì pẹ̀lú mi. wo sórí bó ṣe rí òun ń deceive gbogbo beauty ẹ̀ pé o fine o handsome lọ́kùnrin ṣùgbọ́n ìrí táwọn èèyàn rí ẹ̀ ń ta ẹni tí ò lọ́pọlọ ni ò lọ́gbọ́n ò responsible ìyàwó kò jèrè ẹ̀ ọ̀rẹ́ kò jèrè ẹ̀ àwọn ẹbí wọn ò jèrè ẹ̀ mi ò rò pé ìyá ẹ̀ gan-an ó ń jèrè ẹ̀ torí pé
ò ráyè láti lọ rí wọn ìdí ọtí ló máa ń wà every time. Anyway, ọ̀rọ̀ tó sọ yẹn ó pọ̀ gan but èmi ò ní rí i lótorí pé kí ni mind àwọn ọlọ́tí ó máa ń free gan. Ṣé tó bá yẹ pé o ní nǹkan mi tó fẹ́ wá bá mi sọ tó wà very important á bẹ́tà kò sọ ń sìn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ọ̀rọ̀ ó ṣọlọ́tí kò ṣọlọ́tí ni ọ̀rẹ́ mi ṣe fàájì táyé ààrẹ kò mọ̀ tí lọ sí mi lọ́rùn ni insurance cover. Ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi gan sí ni pé ò ní problem kò ń ṣojú lásán torí ọ̀rọ̀ yìí tí bá ṣe ń sọ fún ẹ báyìí tó bá gbé tí ọ̀tún wọlé ó máa gba tòsí jáde ni. Ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà èyí tí ò bá dẹ̀ gbà ara ẹ̀ ló wà ẹ̀ owó tí mo ní ni mo yá ẹ̀ torí mo mọ̀ wípé bàbá ìwé lọ́wọ́ ẹ̀ gan ò ní fún wa èmi ò dẹ̀ rẹ́dí àti máa gbé ìgbésí ayé ilé kò bá mi lára mu rárá wọ́n ló mọ̀ ìyá ẹ̀ ló sẹ́yìn. Olùwọlé dúró. Oya. Jama ló jẹ ọkọ. Inú mi dùn òun ìta tiẹ̀ wà lé ní ìyá àtijọ́ ọjọ́ yìí gbogbo yín kàn máa gbéwèé sórí gbígbígbí a máa wá sùkúl a máa kàwé àti máa dọ́stẹ̀l náà ọ̀rẹ́ mi olójú òfò iná ìwé náà ni inú mi dùn bó tẹ̀ sọ pé ká wá rí la àwọn lásìkò ti sú mi nẹ́. Ẹ̀yin ò mọ̀ pé ẹni tó bá fẹ́ jẹ ẹyin inú àpáta oníwèé ẹnu àké ọdún mélòó náà ló kù fún wa a máa tún ṣe tán náà. Wọlé. Àbí tá máa para wa torí kò. Wọ́n náà gbé ọdún mélòó tó kù yẹn. Gbogbo ọmọ tó tiẹ̀ níbẹ̀ ló lópin. Just 2 more years, I will done. 2 years yẹn náà kì í ṣe kó easy bẹ́ẹ̀ yẹn o. If no be say na you dey help me for school, you think say my head carry good like that. Wo mi bá ti bẹ́ẹ̀ sá kúrò ní. Olódo. Bàbá pè mí lólódo. Jọjà rẹ kò síbi tó ń lọ. Ó fi òpin mi náà lè hẹ́fẹ̀. Ìwọ kí ni ìwọ mọ̀? Ìwọ tó jẹ́ pé tó bá jàjà wá sí skul báyìí. Ó má lé tilẹ̀ lọ. Síkẹrẹ pàkẹrẹ ọkọ̀ ló máa ń jẹ́ kémi ilé tọ́dún mi. Síkẹrẹ pàkẹrẹ. Èèyà. What's up? How you dey now? Ṣé ìbàlẹ̀ wá sí ń wá ẹ káàkiri látàárọ̀? Ṣé mo sọ nù? Anyways, happy birthday to Kelomo. Kí la fi celebrate. Happy birthday to Koko Soy. Thank you. Kí la fi celebrate. Ìní inú mi kàn dùn mí ìlówó lọ́wọ́ ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ mi wà bíbà so. Ó dẹ̀ sì lẹ́jẹ̀ lọ́rùn. Àbí náà lówó lọ́wọ́ yẹn ní kò má celebrate. Ẹ ṣáà máa bá mi dúpẹ́ pé I'm well and hearty. Okay, o fẹ́ celebrate. Ó yá ẹ jẹ́ akọrin fún. Happy birthday to you. Hey. Happy birthday to you. Eh? Happy birthday. Happy birthday to you. You celebrate. Celebration go ojú yẹn lọ jàre. Ìwọ́n tiẹ̀. I swear. Party ní tiẹ̀. Ìwọ́n ní kẹ́sọ̀ owó lọ́wọ́ o. Ó ní kẹ́ lọ party. Ṣé inú ẹ̀ ò dùn bó ṣe sọ pé ó fẹ́ celebrate yẹn? Ṣé inú ẹ̀ ò dùn? Hey guys, ọ̀rọ̀ yóò ti dùn ká máa pariwo. Today is your birthday. Well, on behalf of me and myself, I'll take you guys out, all bills off. Own response to treatment but ọ̀rẹ́ mi ṣé o kí ń bá ọ̀rẹ́ wa sọ̀rọ̀ náà tó bá rí tó ṣe ná ọmọ ẹ̀ tó bá rí tó ṣe ná ọmọ ẹ̀ ó ti pọ̀ jù náà and too much of alcohol in the system ṣé o mọ̀ pé tí wọ́n bá wá ṣe text all the time ní hospital yìí alcohol ni máa ń dictate lára àbí mo dẹ̀ máa ń sọ fún ẹ pé too much of alcohol tí wọ́n bá ń bínú to control the anger ó máa difficult even kó má mọ̀ ọtí gan normal body tó yọ̀ bá ń bínú láti máa bleed báyìí to control your anger ó máa ń difficult fún yàn ó dẹ̀ ná ọmọ bẹ́ẹ̀ yẹn. Ṣẹ́gun
wo mo máa ń bá sọ kò kí n gbọ́ ni sórí Ṣẹ́gun tí bá ń bá sọ ṣe ló máa ṣe báyìí fẹlẹ́ngẹ mo máa kápá sókè a ní òun jayé ni a lóun ọmọ jayé. Dàmọ́lá òun jayé o máa lóun jayé ọtí ṣọ́tí náà fi pàrònú rẹ ọtí ò lè pàrònú rẹ kó wọn tó ń ṣe ni kò gbọ́kọ̀ rẹ kalẹ̀ wọn náà bẹ́ẹ̀ yẹn. ẹ ṣe rí ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ jọ̀ọ́ ṣe rí ibi tí ọ̀rọ̀ dé báyìí mo need help mi Ṣẹ́gun dókítà ni wọ́n help mi má yẹ kí n lókun yàn lọ́rùn ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ tó lọ lọ́hùn Ṣẹ́gun help me tẹ bá bá mi ṣe tẹ́lẹ̀ ìwà tí ò sí any problem ọkọ̀ líle tí ò sí ọkọ̀ tẹ́ sọ mi lórúkọ. ó ti tó mo ti gbọ́ ẹ ó mọ̀ kan ó nà Túnjí ó mọ̀ nǹkan tó wà ní oògùn tí mo kọ́ fún ẹ ṣó ti rà. máa lọ gate ẹ sìn. lọ gate oògùn yẹn sìn now jẹ́ ká máa fún lóògùn yẹn náà ká fi òkú lẹ̀ fọlọ́ gbọ́dọ̀ wọn pé lágbára Ọlọ́run ìròyìn ayọ̀ la máa gbọ́ orí wọ́n fi mí lẹ̀ Ọlọ́run ràn wá lọ lórí ẹ̀ orí but ọ̀rẹ́ jẹ́ kí lè jẹ́ first and last má dán rú ẹ̀wò mọ́ wọ́n ń obìnrin náà wọ́n ń obìnrin àti máa mú bí ẹ̀ then you pick up your clothes then wá fílẹ̀ ẹlẹ̀. mistake ni. orí pé òun gan ti kọ́ gbọ́n orí pé iṣẹ́ ó ń sóbà orí kọ́lọ̀ jẹ́ kó gbọ́ ni. Don't touch me. Don't you even dare. Baby, I'm sorry. Mo bẹ̀ nítorí orúkọ ló má bínú jọ̀ọ́. Iṣẹ́ èṣù ni jọ̀ọ́ dáríjì mi. Dáríjì mi. Jọ̀ọ́ nítorí Ọlọ́run. Baby, I'm sorry. Please, dáríjì mi jọ̀ọ́. Mo ṣe fún ẹ. Kí ni mo rà gbé tí mi ò sọ? Every time, iṣẹ́ èṣù kò ní rìpítà rẹ̀. Next thing, no man know me blue black. Kí ni mo ṣe fún ẹ náà? I'm sorry, please. Yóò má bínú mo forúkọ Ọlọ́run tó dá ẹ̀bẹ̀. Jọ torí ọdọ, má ti orúkọ Ọlọ́run. Torí Ọlọ́run jókòó níbi tó wà ní. Òun kọ́ ló sọ fún ẹ pé kò nà mí o. Bẹ́ẹ̀ni. Jọ torí Ọlọ́run má dárúkọ ẹ, má ti ẹ̀ dárúkọ ẹ bíbá ẹ. Ibi. Bẹ́ẹ̀ni, kí ni mo ṣe náà? Jọ nítorí ọkọ lọ́mọ ẹ̀. Iṣẹ́ èṣù ni. Mi ò lè dúró báyìí kí n máa ikú mi máa bọ́ lójú ẹ̀. Ojú mi ò ní pé èmi náà máa ké. I'm begging in the name of God, please. Jọ torí Ọlọ́run ṣọ̀rọ̀ fi mí sílẹ̀ bí mo ṣe wà yìí o. Fi mí sílẹ̀ bí mo ṣe wà yìí o. Mo jẹ́ fẹ́ sílẹ̀. Tí bá fẹ́ sílẹ̀ tá a mú fẹ́ lọ bá kò sẹ́nìbọ̀rọ̀ tí mo ní life mi ju wọ nìkan lọ lẹ́yìn Ọlọ́run ìwọ ló tún kù jọ mi ò lókè mi lẹ́yìn ọ̀run ṣàánú mi jọ nítorí Ọlọ́run. Leave me alone for no one bad o. Baby. Ẹ fi mí sílẹ̀ o. Okay. As in, what do you want? Kí ni nǹkan tó fẹ́ kí n ṣe fún ẹ jọ? Anything máa ṣe é jọ. Mi ò fẹ́ nǹkan kan o. Mi ò fẹ́ nǹkan kan torí ìgbà tí máa gbà nǹkan lọ́wọ́ ẹ̀ sí lúlù ló tún fi máa gbà lọ́wọ́ mi o. Mi kò ní repeat rẹ̀ mọ́. Just leave me alone. Just leave me alone. Kò ní repeat rẹ̀ mọ́. I'm sorry jọ nítorí orúkọ Ọlọ́run. Mi ò ní ṣerú ẹ̀ mọ́ jọ. Fọlọ́run tó dá ẹ̀bẹ̀. Ẹ máa jẹ mí o. Yóò kí láwọn ìyá mi àti bàbá mi rà lọ́wọ́ ẹ̀ mọ́ tó sàn. Tó fi mí yáwó lọ́wọ́ ẹ̀ ni. Ibi jọ. Ní máa dùn mí everyday kí ni mo ṣe náà o. Fọlọ́run tó dá ẹ̀bẹ̀ jọ dáríjì mi jọ anything tó bá fẹ́ máa ṣe fún ẹ. Please, I'm begging you in the name of God, please. Mi ni máa wọ ẹ̀kọ́ wá kébà ìjọ. Baby, please, no. Please, má sọ wí kí n fẹ́ sílẹ̀ mọ́. Tí bá fẹ́ sílẹ̀ mo fẹ́ lọ bá ṣàánú mi jọ. Tell me, kí ló fẹ́ kí n ṣe fún ẹ? Sọ fún mi kí ló fẹ́ kí n ṣe fún ẹ? Bẹ́ẹ̀ má bínú. Ọ̀sán kan tí mo fẹ́ ò nínú mi mọ́. Mi nínú ẹ̀ mọ́. Mi nínú ẹ̀ mọ́. I'm very sure. That's my favorite. Okay, is that all you want? Inú mi dùn wípé o ti dáríjì mi, my baby, ìfẹ́ mi. It's me again, no, I will never try that again, I will try it again. I'm going to do it again. Báwo ni o?
Hello. Hello. Kò sáyè báyìí kò sáyè. Mo sọ fún pé àsìkò tí n bá ti ní kíláàsì mo mọ̀ pé mi táìmù yẹn mọ́ rárá. Bó ti ló máa jẹ́ nìyẹn kò sí ààyè kankan. Mo salamu alaikum mi jáde. Mọ́sálásí lóru pọ̀ wá ní. Kọ́ ẹ sẹ́yìn jáde. Tọ́yẹ kọ́ lọ́mọ kàwé ẹ̀ ó sì salamu alaikum. Kí ẹ ti gbogbo yín wá rán kiri bí gbà tí ráyọ̀ ti fẹ́ ṣẹlẹ̀ nínú ọgbà báyìí? Ṣé torí 5 mark yẹn lẹ fi ń sáré kiri báyìí? Ọ̀dà kì í sò ní màá fún yín. Ẹ ṣe hà tẹ́ ẹ wá ṣe yẹn ó di 3 marks. Tí ẹ bá tún ṣe hà lẹ́ẹ̀kan sí ní ìní fún yín bá kankan mọ́. Ta ló tún ṣe hùn? Ẹ tún sọ ni. Alábàárà yìí ní sọ́nà. Ìwé kíkọ́ láìsí ọ̀pọ̀ àti àdá kò ì pé o. Báwo ni a rí? Dúpẹ́ fọ́lọ́run ṣé wà. Èmi ni mo sọ fún nọ́ọ̀sì pé tọ́mátì discharge ní pé kẹ̀yọ́ ojú sí mi. Mo ní òpè sísá yẹn ti jíṣẹ́ fún ní àbẹ̀kẹ́. Bẹ́ẹ̀ ni ó ti ṣàlàyé fún mi. Ẹ rọra máa ṣe. Kò sí nǹkan méjì tó ṣe yín ju pé stress náà ni. Ẹ ti máa ń stress ara yín jù. Ẹ límìtì wàhálà tẹ̀ ṣe ó ti pọ̀ jù. Nǹkan tó fà á nìyẹn. Kò sí nǹkan méjì nǹkan kò ṣe yín. Kọ́lọ̀ ń jẹ́ kan gbọ́ dókítà. Mo ti wí àmẹ́nu ò ká wọn. Àwọn ni nígbà àwọn ni láwo. Ẹ wọ́n àǹtí mi ẹ jẹ́ sọ kí nìkan fún yín. Lẹ́yìn èlé lágbára Ọlọ́run ẹ ní ṣàìsàn mọ́. Mi ìfẹ́ gbọ́ pé orí ń ro mí, ọrùn ń dùn mí, kẹ́yà máa sinmi dáadáa kí ló dé? Ṣé fẹ́ ṣe ra ilé ṣe sí mi lọ́rùn ni? Ṣáà nìkan lẹ wà ní ayé ni? Èní hospital ọ̀la kìíní kan mi ò fẹ́ gbọ́ ẹ wò níwọ̀n ọ̀sẹ̀ kan lẹ́nu mi ò fẹ́ gbọ́ pé bóyá mò ń lọ síbi kankan mo fẹ́ lọ rajà mò ń travel kẹ́yà fira yín lọ́kàn balẹ̀. Mo ti gbọ́ má bínú má ṣàbínú. Anyway, ẹ take it easy. Nǹkan tó ń bá yín sọ náà tara yín náà kúkú ni but ẹ ṣáà ẹ take it easy. Mi ní sọ jù mẹ́rin then oògùn tá a kọ fún yín ẹ máa lò lóòrèkóòrè gẹ́gẹ́ bá ṣe kọ́ fún yín so Ọlọ́run á túbọ̀ fún yín lálàáfíà. Ó yẹ ẹja máa lọ jẹ ṣí. Dókítà ẹ ṣe bọ́. Jẹ́ ẹ máa lọ kó tó sọ mí dolórí burúkú. Mo lọ fún ẹ. Máa lọ ìwọ̀n pé kò tó wọ́n sùn lé. Máa lọ jáde síta kó máa lọ. Ṣọ́bìrì làwọn ẹgbẹ́ ní ọ̀lẹ́ wọn. Ṣọ́bìrì obìnrin lé wọn. Ó lọ sí wọn sí kú wọn kì í jìyà. Ṣùgbọ́n àwọn tẹ́kọ̀ọ́ responsibility tiẹ̀ àwọn ìyàwó ìyàwó sí wọn. Wọ́n máa lọ ni. Tọ́wọ́ wọ́n responsible náà wọ́n máa lọ. Wọ́n máa lọ ìwádìí lọ náà ìlágbára náà. Lọ́kọ́ tó kù máa lọ fi mí sílẹ̀. Tẹ́ni jẹ́ láì dùn kò sí wúlẹ̀ fún mi. Àwí tó kí ẹ gbọ́dọ̀ sọ́kọ yín lẹ́nu àwí ìgbọ́ yín máa ń pọ̀ jù ṣe bá wọn bọ̀dá yín láyà ṣe bá wọn bọ̀dá ìtayà lé máa lọ bá wọn náà lọ bá wọn ẹlẹ́tìrì kún obìnrin àwọn awí àwọn awúrú kò nígbà òye ọbẹ̀ ó mọ̀ sè iye ọmọ ó bí fún wa òye ò pa òkò mú jẹ òun kò jẹ òun kò jẹ jẹ. Ọlọ́run kúkú sí kò tó yàrá pọ̀ kò sóyún kò sọmọ ó ti free ó free kọ́ ló máa ṣe fine boy káàkiri. Kò ṣe ọbí máa lọ ìyàwó ẹlẹ́sẹ̀ ìranù máa kọ́ ẹ̀ lọ máa lọ tó bá máa fẹ́ ìyàwó mi máa fẹ́ ìyàwó mi fọ́n náà máa fẹ́ ìyàwó máa lọ. Ọlọ́run á fún ẹyàwó tó ṣe máa pẹ́ mo bẹ́ sọ̀sì wà nílé ẹ̀ ṣọ́ máa rí irú lébà ìkọ́ ṣọ́ máa rí kọ́. Má lu àmì sọ́nà àdúrà ìyá mi àbẹ̀jẹ̀ máa lọ sí ìlú wa lọ́ra máa lọ fẹ́ ìyàwó mi. Ìgbà tí ìyá ẹ̀kọ́ ìgbà tó ń lọ ìgbà tó wà tó bá wọn tó bá fẹ́ tó bá ti fọ́ ọkọ̀ mi ó lọ sí. Máa lọ ó ti máa lọ dà sí ọmọ rẹ̀. Ṣílẹ̀ fún àwọn eléṣù obìnrin máa lọ yá ó yá ẹ lọ ẹ ṣe agbẹ́sẹ̀ yìí dànù ìyàwó nílé àbí sùn wọ́n ìyàwó lédè ìyàwó dàda ẹ jásí jásí. So deep, so you wouldn't regret after losing. Tí ẹ̀gbọ́n lọ́dá mi láre ṣe bóyá kí wàá sọyìn jọ wálé ni kí ló tún dúró mú skul. Oyin ò ní lè wálé báyìí. Kí ló dé. Mo sọ fún yín pé ó ń ṣe clearance for project in school bó bí a títí Friday ó máa dé. Friday lọ́hùn. Bẹ́ẹ̀ ni mà. Ọlọ́run bàbá mi fi ṣọ́ ẹ̀ṣọ́ gbogbo yín ikú ní kéjì yín lẹ́sẹ̀. Àmì mọ́mì ó lọ́rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ. Ṣé o lè. Mọ́mì ẹ̀dẹ̀ jọ
ẹ jẹ́ ká mọ̀ ìlú popsi wa náà àbí ká mọ̀ àwọn fámìlì wọn mi ẹjọ́ èèyàn ṣáà lè nílé ìyá kó má nílé bàbá. Sorry, nothing and I mean nothing can change my decision on that. Ṣó ti gbọ́ mi báyìí? Mọ́mì, ok nísìnyí tí mo bá ṣe wedding àbóyín fẹ́ ṣe wedding ṣé ẹnìkan lè fẹ́ dájókòó? Wo tó bá jẹ́ torí ìyẹn nítorí ẹ̀ mo ṣe ń bá àwọn èèyàn ṣe. Mo tó para mi ṣe tí ẹ dúró ná. Àgbàtẹ́ ti wà lọ́dọ̀ mi ṣé bí payín ni? Ṣé ẹ̀rọ aṣọ wọ̀ ni? Ẹ̀rín ìgboro wọn ní kẹ́ máa rìn. Kí wá ní ìṣòro pé ẹ fẹ́ mọ lu bàbá yín? Mo ti sọ fún ẹ wípé ìlú kan lèmi àti bàbá yín ti wá. Kò dẹ̀ tí tó àsìkò tẹ̀tí ẹ̀ lè mọ bẹ̀rẹ̀ rárá tẹ bá tiẹ̀ máa mọ bẹ̀rẹ̀ àtọ́ ni. But Mọ́mì. I've told you, don't boss me. I've told you my decision. Don't you ever boss me. Don't you hear? Okay. Ah, Dámiláre! Oh, my work house on me nìyẹn. Òbúrú. Mo nǹkan tó ń ṣe portal yìí o. Ó gba owó mi now. I've been trying to pay since. Ṣe sùúrù gan fẹ́ kí n lọ náwó ọwọ́ mi jẹ. Kò fọ́ ni. Fẹ́mi, Ramde. Mi mọ̀ nǹkan tó ṣe portal mo ti ń try láti san owó school fees mi láti jẹta kó lọ. Ẹ̀rù dẹ̀ ń bà mí kí n má lọ náwó mi jẹ o. Ṣé bẹ́ẹ̀ yẹn tẹ̀ ṣe lówó tẹ́fẹ́ san? Mo ti náwó school mi jẹ ti pẹ́. Steve! Ó náwó school ẹ̀ jẹ. Mo ti ná. You're a bad boy. Owó mi lè pa mi o. This guy is screw. Ó yìí ń dà ní torí máa padà san. Sórí bí n pé ìṣẹ́jú mi báyìí lóye fi credit card jẹ tó fi sanwó. Wọ́n debit tiẹ̀ kò dẹ̀ reflect. Ṣé báyìí sọ̀rọ̀ ẹ̀? Irọ́ ni. Àìsí náà. Orí kan mẹ́rin ń sìn. Mi ṣe mọ́. Kí n má lọ ha. Are you serious? I'm telling you. Wọ́n jọ owó ìwọ̀n dẹ̀ fún ní ẹni. Wo tó bá nífẹ̀ẹ́ ẹ má try ẹ mọ́. Bọ̀ ẹ wá ọ̀yìn why táwọn pípín ṣe ń ṣe báyìí náà a ṣe máa san owó iná tí ò dẹ̀ kí ní wa lára I don't know a ṣe fi máa ṣe bí àwọn òyìnbó ṣe bí àwa táwọn kó lọ sí bank a complain pé ẹsẹ̀ ń ro wa náà a dẹ̀ complain pé láti lọ sí bank ó ní wa lára náà. Develop copy òyìnbó ṣe lè bá wọn ni. Bọ̀ Lamde ó mọ̀ nǹkan tí mo fi pọ̀ wọn pípín yẹn ṣe ọmọ ń gbà wá ni ọmọ pé tó bá san owó yẹn tí o reflect you have nothing to prove your payment. Of course. You have to pay again. Gbàgbàgbà. Àbí tó bá fẹ́ graduate. Mo sọ̀rọ̀ ló sọ. Ọgbọ́n àti kówó jẹ ni bọ́dẹ̀ yìí máa ń ṣe nìyẹn. Ẹ má jẹ́ káwọn pípín gbọ́ pé à ń sọ̀rọ̀. Tó máa gbọ́n kan ṣọ́fẹ́ náà wà ní àbọ̀ máa lé wa kó school. Mr. Latpo for today Master 5 lecturer. Àǹtí ọ̀rọ̀ ṣe jẹ́ ni o èmi ò lè wá jọ́kọ́kùnrin kan wá pa mí dànù ọmọdé ara mi kí ló dé. Please my dear ó bá tẹ̀ ṣe sùúrù. Bẹ́ẹ̀ ni alice ó máa ń láwọn nǹkan tí wọn náà ṣe tá a máa dùn bọ̀bọ̀ yìí kó bá ní sùúrù ọkùnrin wọn lóde. Àǹtí ẹ wo kò sí nǹkan tí mi ò ṣe fọkùnrin tó mo ní sùúrù tó Ọlọ́run dẹ̀ ṣe àkú ní nǹkan kan fúnra wa. Sister mi ti lọ sí birthday party. Dámiláre lílọ ló ń lọ yìí o kì í ṣe pé kí n máa wá pìẹ̀ kó má gba aago o ò gbúdọ̀ pẹ́ wọlé o ṣé mo pé àǹtí mi wọn kì í fẹ́ kó jáde wọn ò dẹ̀ sí lẹ́sìn mi ìfẹ́ wà láwọn. mi ò lè pẹ́ wẹ́kẹ́ trust me. mi ò trust ẹ torí mo mọ̀ ẹ́ is that a promise. mo promise you. o ò ní pẹ́. o ò ní pẹ́. ìfọlọ́run sí. kẹ́tí kí ara yín. alright then. Dọ́gbọ́n. kẹ́tí kẹ́. Àǹtí ṣé ọmọ ìgbàlagbà yìí lè ń ṣọ́kiri. ọmọjọ́ ò ní Dámiláre. Big boy ma ni. Kọ́mọ wọ 50 years tí iye ẹ̀ bá ṣì wà láyé bébì ṣì ni. Ọlọ́run yóò tó wáyé pé àǹtí mi máa wà yín báyìí ló máa fọmọ ẹ lọ́rùn pé bébì mi o ọkọ mi ọmọ mi o. Lọ́mọ tí ò ń ṣe teenager. Kí ni ẹ wo àǹtí. Hello. Ẹ káàsán mi ò sí ń dẹ́pọ̀ ilé ni mo wà. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run màá pè wọ́n sí i wọ́n á wá supply yín. Èmi ò lè wá sí dẹ́pọ̀ lénìí. Èèyàn ò sí ní ibi iṣẹ́ wọ́n tún máa wọ́rí èèyàn. Àwọn ọmọ yẹn náà ọmọ àlè ni wọ́n tẹ́ bá fi wọ́n lẹ̀ báyìí ìṣekúṣe ni wọ́n á máa ṣe ìṣẹ́jú kan tí mi ọ̀rọ̀ wá ṣọ́ọ̀bù lénìí sí pọ́blẹ́mù ni. Ẹ ṣáà ní sùúrù ẹ fi wọ́n lẹ̀ náà ni ẹ wá ntí kí lẹ nílé o. Bí kí ni? Torí ebi ń pa èmi. Kí là ń sọ kí ló ń sọ? Mò ń sọ̀rọ̀ àwọn ọmọ tó ń ṣe jákujàku ní ṣọ́ọ̀bù. Mò ń sọ̀rọ̀ oúnjẹ. Kí ló fi jọra wọn torí Ọlọ́run? Ṣé ò jẹun kúrò lé ni? Ẹ wá ntí mo jẹun kúrò lé o mi ò jẹun kúrò lé o ohun tó ń dùn mí ló ń pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni. Ẹ jọ̀ọ́ ẹ wọlé kẹ́ jáde kí lẹ nílé.
ṣé mi ò wá ní jẹun ni. ṣé wàá mú gàrí àtẹ̀pà. èmi ò mọ òun. kí ló ń ṣe Àdìgún wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ọkàn fẹnu fìrì ọ̀n fọnú fìrì lẹ́wájú ta ló dín fọnú fìrì tó ń fọnú fìrì wọ́n ní kí ló ṣẹlẹ̀. olórí ẹbí kò ní bàjẹ́ lórí yín o kò ní bàjẹ́ lórí yín o ọ̀rọ̀ àdàmú ló gbé mi débi. ẹ̀yin ò bẹ́ẹ̀ di sọ̀rọ̀ ẹni kò ní jẹ́ ti bàbá àtọmọ kó mọ̀ làálàá Ọlọ́run kò forí ju bàbá wa ti pín ogún wọn kó tó lọ. Àlàmú ó wọnú oko mi ń sọ̀rọ̀ mo gbà fọlọ́ ó tún amú kòkó mi ó mú kòkó mi ìtúntà bàbá kò ní bàjẹ́ lórí yín o olórí ẹbí kò ní bàjẹ́ lórí yín lórí wa fẹjọ́ rẹ̀ sùn yín. Àdìgún gbọ́ yín inú mi dùn pẹ̀lú gbogbo ohun tó ṣe Ọlọ́run bá mi dúró tì. àmín. nítorí kò hùwà ọmọ ọkọ tó bá yẹ pé ọmọ àlè ni ó báyìí wàá ló mú ẹ̀gbọ́n ẹ bẹ̀ sí jọ mọ bara yín jà ẹ mọ lura yín ṣùgbọ́n bó ṣe wá fẹjọ́ sùn mí kó lè parí náà kó sì lè níyànjú ni. Àdìgún o tá a bá ní ká wo èwo àti ẹ̀ ká wo àárín yín wò Ọlọ́run sì ṣe ọmọ ọba kan náà jọ sí. eléyìí ò ní fẹ́ gbọ́ àbí eléyìí ò ní fẹ́ gbọ́ kí ló dé eléyìí ò ní fẹ́ gbọ́ kasa aliku ko ku Hausawa kasa aliku kusa aliku sasha shashe ga musu aci sai ka kiyaye ni ka ga amshe kiyaye ni baba ka kiyaye ni aliku da shasha shadin kuma manafiki na dukan ku ka gane baba ya sọ fún tó bá yẹn na bẹ̀rẹ̀ tiwa ene bẹ̀rẹ̀ en tó gbé mo ti délé Hausa a bẹ̀rẹ̀ ẹ bá sọ̀rọ̀ kò ní bàjẹ́ lórí yín tó le lórí ma fẹjọ́ sùn yín. Àdìgún níwájú mi mi ò mọ ẹ bá sọ̀rọ̀ dé ẹ bá sọ̀rọ̀. ẹ̀jẹ̀ Hausa ti ta sọ́kọ lọ́wọ́ yìí. ẹ máa gbà mí frontal hair tí mo order fún online láti jọ bí o máa rí. àǹtí ẹ̀yin ṣì order online ó ga o ẹ dẹ̀ mọ̀ pé ọjà òkùnkùn ni. gba tí mo dẹ̀ rí tó ń polówó ẹ̀ náà ni mo ṣe order ẹ̀ àtọ́jà òkùnkùn àtọ́jà mọ́lẹ̀ mi ò rí kankan kó tiẹ̀ mú wá kí n tiẹ̀ rí nǹkan mi. sísá mi Dámiláre kí ló dé. mo fẹ́ rí yín. Ṣadé lọ dúró dè mí nínú yàrá mi mo ń bọ́jọ́. ok. ojú ẹ̀ wá pọn báyìí kí ló ṣẹlẹ̀. má bọ̀ wá jókòó. kí ló dé. sísá mi ọ̀rọ̀ mọ́mì àti àwọn fámìlì dájú. gbogbo ìpinnu tá a bá fẹ́ ṣe yẹ ká ronú jinlẹ̀. gbogbo ìpinnu tá a bá fẹ́ ká ronú jinlẹ̀. any decision you wanna make you have to think so deep so you wouldn't regret after you know. Good afternoon. Kí ló dé? Sir, a rí orúkọ wa nínú excursion list, sir. Rí orúkọ yín nínú excursion list? Yes, àbí sir. project? Yeah, the excursion part of the project. Kí wá ní problem tèmi báyìí? Okay, by the way, ìgbà wo ló submit orúkọ ìgbà wo ló forúkọ sílẹ̀? Ṣé èmi, sir? Yes. Wojú mi, sir. Dandan ni kí n wojú ẹni. So létí ro ni? No, sir. I'm Kunle Adegbite. Mo forúkọ mi lẹ̀ ní 3 days ago. 3 days ago. Ìwọ ńkọ́? Olamide Adebayo ni, sir. 4 days ago, sir. Can you imagine? 3 days ago, 4 days ago. Ẹ sọ fún mi. Sọ̀rọ̀ lẹ́ ń sọ lẹ́nu yìí. Ẹ má bínú, sir. Yes, sir. Ẹ wá rí mi lọ́fíìsì. Sáńsá. Kí ni? Kéèsì tó tèmi yàtọ̀ sí tiwọn sá. Kí ni kéèsì tiẹ̀? Nǹkan ṣe ni pé orúkọ tí wọ́n kọ yẹn wọ́n ṣe mistake ní spelling orúkọ mi sá. Lọ rí kíláàsì rẹ̀ pẹ́. Mo ti lọ bá ó ní pé ọ̀dọ́ yìí máa ti rectify sá. Ó ní ọ̀dọ́ mi ló máa wá. Yes sir. Wá rí mi lọ́fíìsì. Ẹ̀yin ẹ lọ join ara yín kẹ́ wà ní the same group. Ẹ gbọ́ kí wọ́n wá rí mi lọ́fíìsì. It's a project, sir. Sir, mi ò fẹ́ sí group kan náà pẹ̀lú. Ìwọ ni kọ́ kàdá àwọn nǹkan ọ̀rọ̀ báyìí máa kọ́ mi sí group kan náà pẹ̀lú. Mo fẹ́ wà ní group àwọn ṣàjẹ́ náà. Excuse me, sir, mi ò lè wà ní any group o. Èmi ò kọ́ lè wà ní any group o. Ọlọ́run á jẹ́ ó dáa fún yín ẹ ní ṣubú dànù ẹ ò ní tójú ilẹ̀ mọ́lẹ̀ ṣe rí òrìṣà Kírìjì tá à ń sọ̀rọ̀ rẹ̀ ó lágbára gan nínú gbogbo agbègbè àti ìlú yìí o kò sẹ́ni tí ò mọ ibi tó lágbára dé ṣùgbọ́n èmi ò lè fi gbogbo ẹnu mi ròyìn fún yín nígbà tí Yorùbá wọn ń sọ̀rọ̀ wọn ní gan ní àfijì
nígbà ẹ bá fojú ara yín rí tẹ́yìn náà fojú ara yín mọ tẹ́ ẹ rí lẹ́ẹ̀mọ̀ wípé ó kọjá nǹkan tí mò ń fẹnu sọ yìí tẹ́ ẹ bá wá ń lọ kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe yọ̀ọ̀nà yín nírìn àjò ṣùgbọ́n ìrìn àjò tí mò ń sọ fún yín ó ní kìlọ̀ o. Adigun níwájú mi mo ní kó fún mi ní àdánwò ẹ. Ṣé gèdè síkà? Ẹ dákun àwọn ọmọ ẹ̀dá ẹ má lọ ẹ fọkàn yín balẹ̀ o. Àwọn àbúrò mi ní kí ló tún dé ẹ̀yà jókòó sórí àga mi. Mo ní o jókòó sórí àga mi Adigun. Jókòó sórí àga mi. Kí ló dé? Wàláhì ó kẹ́kọ̀ọ́. Mo ní o ní sùúrù nígbà tó ti wá sáré wá sọ́dọ̀ mi. Só tó yẹ kó tó máa sọ gbogbo tó ń ṣe. Má ti ṣubú o. Alamu. Wọ́n ní o ní. Alamu. Tó pamọ́ tá ò rí ọkọ mi ìrìnàjò yìí mo rí lẹ́lọ́ àti ìlà ọmọdé yóò mo jàkiri ìwà ìlànà ààrẹ máa fi jàjẹ́ sí ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe làgbà òkùnkùn lóore òkùnkùn lórílù oṣù oṣù ìwọ araba nìkan tó lè tamọ́lẹ̀ sí ìwọ nìkan lárùn ló lè tamọ́lẹ̀ sí òkun tó ṣú ìrìnàjò yìí àgbẹ̀ sáwọn rẹ̀ ọkùnrin bàbá kéèké. You kept me waiting all day. But the line will be now. Don't miss calls ni. Oh, phone me one silent. Má bínú, àwọn excuse mo máa ṣe meeting yẹn ló jẹ́ kí n pẹ́. O fi phone ẹ sí silent. Ó dẹ̀ mọ̀ pé mo máa pe line ẹ. Ó yá má bínú náà, má bínú. Mo ti gbọ́. Báwo dẹ̀ ni? Have you been able to reach your sister? Oh, yeah, mo pè lánàá. But mo ń plan láti pè gan, gbogbo ló rán mi létí nsìn. Okay, better try her line again. You can fẹ́ bá sọ̀rọ̀. No reachable ló ń sọ. Try again now, bóyá network ni. Same thing. Ọmọ kí ló máa ṣẹlẹ̀? Bóyá máa text ẹ. I'm better, ṣùgbọ́n àwọn ìlú yìí wọn ní network, ó máa ń sá lọ ni. That's true, Bí you're a tó bá right. dẹ̀ text, ó máa rí message later. Afọ̀nà kí ló máa jẹ? I don't think. Should we go to that eatery? No, you better okay now. No, let's go to that eatery now. Darren, this place is fine. Oh yeah, please, let's go. Let's go. Alright, yeah, let's go. Listen, alright, let's go. This is the new Jew. Oh yeah, be back. Alright guys, kí a rántí àwọn instructions tó wọ́n fún wa. Then nípa àwọn kan tí bàbá olóòtú yẹn sọ fún wa nípa ipò òòtà ayé rẹ̀. Ṣọ́ don't be moved with that because it's more alone. Let me explain back. Okay, ẹ jẹ́ ká test ara wa. A ti tóbi ọdún mélòó tí wọ́n ti ń fọ òòtà ipò ayé rẹ̀. Yeah, as so bàbá yẹn we have like 70 years. Wo ẹ ṣe àjẹká fọ 170 years. Àwọn ọmọ olè sọ náà fún ẹsẹ̀. Okay, so next one.
kí ni àwọn èèwọ̀ tí wọ́n kà sílẹ̀ fún wa pé tó bá fẹ́ wọ igbó òòṣà ayédèrè tó gbọ́dọ̀ ṣe? Gbọ́dọ̀ jẹ́ tí n bá ṣe mọ̀ gbogbo ẹ̀ sórí àwọn èèwọ̀ yẹn mo mọ̀ pọ́nú ẹ̀ bàbá yẹn jẹ́ ká mọ̀ pé ẹ̀wọ̀n obìnrin tó bá ń ṣe èkó oṣù wọn gbọ́dọ̀ súnmọ́ bẹ́ẹ̀ ṣe ti gbọ́. Bad boy. Alẹ́ èèwọ̀ nínà. Alẹ́ èèwọ̀ ní. Kọ́ lórí rántí gbogbo nǹkan tó wà nílẹ̀. Ó máa rántí ṣáá ni. Tó túmọ̀ sí wípé bó ṣe wà ń bí wọn ò ṣe nǹkan oṣù. Àti wípé ọ̀fìrì bí ọmọ ọ̀tá tó bá yára ẹ má yẹ ká tún gbàgbé o pé òfin gbé yóò fà gba èéfín o. That's true èéfín yàrá ni o má mu sìgá o. Ò ní kò ṣe mu wá. mo ṣe ògbé sìgá. Ṣàngó kò mu wá. Ṣàngó yìí kò so ìlọlẹ̀. Now the last one. Ta ló rántí nǹkan tó fa òòṣà yìí bó ṣe dé ìlú ayédèrè báwo ló ṣe ń ṣe kí ni nǹkan tó bí the causes and all that. Ọtẹ́mi kan mọ̀ ní wípé òòṣà yìí àwa ò mọ̀ wọ́n lè sọ fún wa tá bá dé di òòṣà yẹn a máa bí pé wá ìwọ òòṣà o báwo ló ṣe dé bí o. Mo ti rí letter again, but please design it very well. Design it well, okay too. Because the rector by him rejected, and it's going to be a big slap on our face. Mi ò tí parí ẹ̀, but mo check ẹ̀ bóyá kò sí any error ńbẹ̀ kẹ́ lè correct ẹ̀ so that kí n tó paint ẹ̀ jáde. Okay, kò sí problem. And one more thing, tó bá ti lọ sí bá mi lọ sí class, kó lọ announce àwọn tí ó ti sanwó departmental fee yẹn kàn san o. Ah, ní time mọ́ o. We are running out of time. Ṣùgbọ́n. Okay, sir, no problem, sir. Mr. Dare. My president. Ẹ kú iṣẹ́ náà. Ẹ̀wọ̀ iṣẹ́ yẹn pọ̀, ọ̀run ló ti gùn yín. Ó fọ́ ni. Nǹkan tí mo ṣe wá ni pé mo fẹ́ bá béèrè pé ṣé àwọn ọmọ tó lọ fún excursions ṣe ti gbúròó wọn because mo ń try wọn nọ́mbà yẹn wà reachable. Well, nọ́mbà yẹn padà lọ lálẹ́ àná, but I'm sure by now wọ́n ti wà nínú igbó yẹn and network kò ní wà òkè rárá. That's true. Okay, nǹkan tó máa ṣe ni pé tó bá dalẹ̀ I'm going to try it also. Okay. Sílẹ̀ tó ṣe wá dájú kò sí ìbà. Kíkẹ́, ní ìbílíbà yìí. Inú igbó òrìṣà ayédèrè. Nǹkan ti fẹ́ ṣe o. Kí ló máa ṣe báyìí? Ká máa ṣe àbí tó máa ṣe? Why would you smoke? I didn't saw that for you. Emma Musika, Emma on your
Where are they? They're fine. Please hold me, please. Please hold me. It's okay. Sorry. It's okay. I want to go there. You don't know. Don't know. Let's go this way. Where is my bag? Huh? Did you see my bag? Huh? Hello. Your bag? Your car Romero. You want to do not smoke. I do not smoke. Only down with the Basikunko. Simple instructions. Do not smoke. I ain't such a madman. JIDE. Obey a bag. Hey, go to go and listen. Obey a bag. Simple instructions. Do not smoke. Oh guys, this is no time for argument. Abikamaja, Kamaburawa. I think it's part of the excursion. It's part of the tour and it's part of the experience. So, now we have just few more kilometers to get to our destination. The main reason we came this far. So, this is no time to give up. Shall we? Yeah, let's go. Come this far.
Stop now. Yeah. Omi tó sọ ẹ nìyẹn. Eléyìí ò kì í ṣòṣàjọ. Èmi lásán lélẹ̀. O tí wọ́n ní ìbáyò. Èmi ti ẹ̀ nídìí omi yẹn. No. Omi yẹn wúlò. Don't go there. Ìyá káàbọ̀ ọmọ kúrò. I want to make sure. Kí ló ṣe? Bá ṣe ń stọ́dí òṣà yẹn àti débi òṣà yẹn báyìí àkòrí tó ṣubú ní lẹ́kọ̀ọ́ náà. Ó pariwo yé! Ó bá ṣubú. Ta ni òbí obìnrin? Ilé ìgbà ìbí súnmọ́ sí ìgbà ìṣẹ́. Sweetheart. Báwo? Kí ló wá sùn sínú ẹ̀ tó wọ̀ ní yàrá? Ẹ̀yin náà ni mo retí kẹ̀dẹ́. Ọ̀rọ̀ orúkọ ilé tó wà nílẹ̀ yìí máa ń fa igi bí ń pa mí gan. Ojú ẹ̀jẹ̀ mo gbé wọlé o. Gbàmú kan tí máa jẹnu lé. Oúnjẹ ṣá. Gàrí náà ọmọ yín mú kọ́ tó sùn. Ẹ̀yin gan ni mò ń dúró dè kẹ̀dẹ́ ká wá nǹkan lọ́ra jẹ o. Gàrí. Kàkà kíkú má jẹ sèse. A fi ṣàwádànù ni. Kàkà kí má lòó láyé ẹ̀jẹ̀ aṣan. Ajé tí ń gbèrè pàdé olókun wọn ni kò má gbèrè pàdé olókun mọ́ ọ̀dọ̀ èmi Ọlábánjí ni kò má gbèrè àlùkò tí ń gbèrè pàdé ọlọ́sà wọn ni kò má gbèrè pàdé ọlọ́sà mọ́ ọ̀dọ̀ èmi Ọlábánjí ni kò má gbèrè wọn ni tí bá ti fi kankan kan náà àwọn ọmọ mi lórí ilé di tèmi owó di tèmi ọlá di tèmi bẹ́ẹ̀ ni kò ṣe rí kí bàbá mi má ṣe wọlé tọ̀ mí ayọ̀ ni kò jẹ́ tèmi kí n rówó ló gbà pọ̀ àbàwọ̀ èṣù bẹ́ẹ̀ ni kò rí. Kí ló dé aya mi? Ìwọ náà wo ohun tó ṣe yìí. Wo ohun tó ti wá dálẹ̀ báyìí. Ẹ má bínú bàbá, ẹ̀rù ló bà mí tí mo fi sá kúrò. Ẹ̀rù ló bà mí o. Sórí gbogbo ìtàn tó sọ́lẹ̀ yìí. Àbúrò mi tó jẹ́ mà ní. Ìpẹ́ ní àbúrò mi ògùn owó ló fẹ́ ṣe tó fi ya wèrè. Ògùn owó ló fẹ́ ṣe. Àbí kí ló ṣẹlẹ̀ níjọ́ tó wá tó ti jà tí ìwọ àtàwọn ọ̀rẹ́ ẹ jà. Ọdún karùn-ún ní sìn tí mo wà lábẹ́ ẹgbẹ́ táǹtà yòókù láwọn àjàlá tó ní ògùn owó bọ́dà fẹ́ ṣe. Wọ́n fi ń sọ̀rọ̀ sí wa ládùúgbò. Tó bá jẹ́ pé o ti kó àwọn ọmọ yìí o ti kó wọn wá ẹ ti mọ èèwọ̀ ìlú yìí ẹ ti mọ òfin ìlú yìí. Bàbá má bínú. Sórí gbogbo ohun tó dálẹ̀ ní ìsìn báyìí ó ti di nǹkan ńlá o. Pàtàkì nǹkan tó wà ń bẹ̀ tó dá wàhálà alẹ́ báyìí ni pé ọmọ ìlú yìí tí ò bá tí ì wọ 50 ọdún kò gbọdọ̀ fojú kan òrìṣà kejì. Ìṣebí wọn náà mọ̀ kó sáà láwọn ẹbí ó ní mọ̀lẹ́bí ó sì tọ́ ìran mọ̀lẹ́bí ẹ̀ wá ẹ dákun àwọn ọmọ yín tí mo kó lọ́njọ́ sí rèé o. Bàbá ẹ ṣe gbà mí ẹ gbà mí ni bàbá ẹ ṣàánú fún mi ẹ gbà mí ni ìyàwó mi ní ẹ gbà mí. ìyàwó mi ní sùúrù sórí gbogbo ohun tó wà lẹ́yìn ó ti dààmú mọ́ra ó ti di sónú ẹ̀kú
nítorí pé gbogbo tó dálẹ̀ ní ìsìn báyìí ẹlẹ́rù ti sungi kò sí níta bẹ́ẹ̀. ẹ jọ ọmọ jẹkẹlẹ rú sí ọmọ jẹkẹlẹ wà láàmì já sásọ ọmọ jẹkẹlẹ rú sí wọn ọdún méjì lọ lọ́wọ́ mi ìfọkọ mi gbà tí mo ti kó ní àbúrò yìí ẹ jọ bàbá ìṣàlù fún mi ẹ jọ. sórí n tó ti bàjẹ́ kò sí n tá a lè ṣe sí mọ́ sórí kí n tó kù kó bàbà tó wá bàjẹ́ òun náà sì nítorí pé ìdílé wa yìí tó ń gbọ́ ìdílé wa yìí ó ti lọ ṣe òrìṣà kejì eléyìí tó sì kúnlẹ̀ ní kó tó kù. ẹ ní gbogbo lọ sí. nǹkan kò ní. tèmi ti bá mi. nǹkan kò ní sí. bàbá ìpinnu tí mo ṣe ti bàbá mi. ayé onísùúrù èmi ló kù tí ìfowórọ̀ kò sàrà báyìí gbogbo nǹkan ètùtù wọn lọ bá wọn aláwo òlù gbogbo ètùtù tó bá yẹ ká ṣe á ṣe ètùtù náà tó di pé yóò fi kúrò lórí tiẹ̀ nítorí pé òrìṣà kìrìjì kéésì ń tẹ̀ ń wo ń tẹ̀ fojú kékeré wò. mo ní ròyìn mọ́.